لا إله إلا الله هو معبودي ليس سواه لا إله إلا الله هو معبودي ليس سواه معنى القول الطيب هذا يا أستاذي علمنا. الحمد لله الذي يدبر السماء والأرض وما بينهما، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó tún kó wa jọ ní àárọ̀ yìí láti tẹ̀síwájú lérí àgbọ́yé ẹ̀sìn wa. Nígbà tó jẹ́ pé ó ti dá wa lójú pé kò sí nǹkan tí Ọlọ́run ọba Allah torí ẹ̀ dá wa wá sílé ayé lẹ́yìn ká wá ṣẹ̀sìn. Àwa lè rẹ́sìn náà ṣe àfi ká gbọ́yé, a lè gbọ́ ẹ̀sìn yé àfi ká máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run ọba wa. Àwa bẹ̀ Ọlọ́run pẹ̀lú títóbi rẹ̀ àti àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, ọlọ́mọṣà fún alágbọ́yé ẹ̀sìn náà. Tàbá wá gbọ́yé ṣíṣe rẹ̀ títẹ̀lé rẹ̀, ọlọ́mọṣà jẹ́ ọrọ̀rùn fún wa. Ọlọ́run kọ́wọ́lá àánú àti agbára rẹ̀ kọ́lọ́mọṣà yìí fún wa láti bọ̀ tán dáadáa. Ibi tí a ka tírà wa dé, tírà Sheikh wa Muhammad bin Abdul Wahhabi An-Najdi, Kitabut-Tawheed. Ibi tí a ka dé òun náà ni báàbù ma jaa fi tanjim, báàbù ma jaa fi tanjim. Òun náà ni ọgbà ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ máa ṣàlàyé fún wa àwọn ẹ̀rí tó wá lérí ìmọ̀ wòràwọ̀, ìmọ̀ sìnràwọ̀, ìmọ̀ gbàgbọ́ nínú ìràwọ̀ wíwò. Gbogbo àwọn la mọ̀ pé an-najm mufradun lin-nujum, ìràwọ̀ ni wọ́n pè ní najim, jámù rẹ̀ pípọ̀ rẹ̀ ni wọ́n pè ní nujum. At-tanjim, kéèyàn gbà pé huwa ta'thiru an-nujumi fil hawadith al-ardiyya, ká máa wá máa wòràwọ̀ òun náà ni tí wọ́n pè ní kéèyàn gbàgbọ́ nínú ìràwọ̀. Òun ni kéèyàn gbà pé ìràwọ̀ ní nǹkan kan tí ó ń darí lórí ilẹ̀ Ọlọ́run papọ̀ mọ́ Ọlọ́run. Ìtọ́lọ́run bá aláàmọ́ ń ṣe, ìràwọ̀ náà lè ṣe. Ló fi jẹ́ pé ìràwọ̀ yìí àwọn nǹkan bẹ nínú àwọn ẹ̀dá Ọlọ́run tó jẹ́ pé àwọn gbà pé Ọlọ́run gangan ni ìràwọ̀. Tó jẹ́ pé tí wọ́n bá ti rí lókè, wọ́n mọ̀ kì í ní 9 àti 10 ipé Ọlọ́run ọba àwọn o. Àwọn eléyìí ni wọ́n pè ní asọ́bíà, orúkọ wọn nìyẹn. Àwọn ni wọ́n pọ̀ jù lásìkò ànábì wa Ibrahim alayhi salatu wassalam. At-tanjim, ìmọ̀ gbà pé ìràwọ̀ ni Ọlọ́run, ìgbà pé ìràwọ̀ ní agbára kan tóun náà fi ń darí inú ayé lẹ́yìn Ọlọ́run. Àbí ká máa rí ìràwọ̀ ká wá gbà pé ìràwọ̀ yìí nígbà tí rí nǹkan bá yọ ṣẹlẹ̀ nìyẹn, torí tó bá ti yọ báwọn ó fẹ́ ṣe nǹkan kan, tó bá ti jábọ́ nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni. tẹ́ bá ti rí ẹ máa fura o, alágbára lòun náà. Ṣé kò sí táwọn èèyàn ò pè lọ́lọ́run lérí ilẹ̀ Ọlọ́run? Àwọn pè igi lọ́lọ́run, àwọn kan pè erin lọ́lọ́run, àwọn kan pè ànábì Ìsá lọ́lọ́run, àwọn kan pè màláíkà lọ́lọ́run, àwọn pè iná lọ́lọ́run. Nínú táwọn èèyàn mú lọ́lọ́run lérí ilẹ̀ Ọlọ́run òun náà ni ìràwọ̀. قال البخاري الشيخ محمد بن عبد الوهاب النجدي رحمه الله تعالى رحمة واسعة، وني إمام البخاري بوانو صحيح في صحيحه قال قتادة ولا فاوى قتادة وصباي خلق الله هذه النجوم إما وريا وياتي وبرس الدار بيراو
ìràwọ̀ bá ti yọjú wọ́n dà gèrè lọ wọ́n máa wojú sámà wọ́n máa kí wọ́n máa bẹ̀. bàbá wa Qatada ní khalaqallahu hadhihi an-nujuma li thalath. ipò ẹ̀yin ọmọ èèyàn ẹ lè mọ̀ pé Ọlọ́run bá aláàdá ìràwọ̀ nítorí nǹkan mẹ́ta. zinatan lis-sama, Ọlọ́run dá nítorí kó máa jẹ́ ẹ̀ṣọ́ fún sámà, kó máa jẹ́ ẹ̀ṣọ́. tẹ́ bá wo sámà tí ẹ bá ra àwọn ìràwọ̀ ń bẹ̀ ó máa wà beautiful. zinatan lis-sama, Ọlọ́run fi kó ẹ̀ṣọ́ bá sámà. wa rujuman lish-shayatin, Ọlọ́run bá Allah ó sì fi ìràwọ̀ ó fi ṣe àwọn ògùn náà tí máa ń jábọ́ lé àwọn èṣù lérí tí wọ́n fẹ́ jí ọ̀rọ̀ sánmà gbọ́ láti wá sọ sí etí bàbá aláwo, bàbá ọlẹ́pẹ̀lẹ̀, bàbá onífá, àfọ̀njálàbí ẹlẹ́bọ oníyẹ̀pẹ̀. nínú àwọn òdodo tí wọ́n bá gbọ́ ń bẹ̀ wọ́n wá sọ sí létí tí wọ́n bá ti sọ fáwọn èèyàn mákẹ́tì ń lọ ní ẹ̀jẹ̀ mọ́, òun ti ń ta lọ́nu. á ní bàbá yẹn rí náà, ẹ má sì ti rí náà, agbára tó fi rí náà yẹ yóò lè fi darí ìṣòro tí ń bẹ fún yàn. gbogbo tí wọ́n bá ní kánmú wá ni wọ́n máa fún nítorí pé wọ́n gbà pé ọ̀rọ̀ tó sọ ọbọ̀ sójú ẹ̀. èyí táwọn àjànú burúkú lọ lè jí gbọ́ ní sánmà tí wọ́n san fún ni ọmọ kankan kò máa ń tọpamọ́, Ọlọ́run nìkan ló máa ń tọpamọ́. láwọn ọ̀rọ̀ nígbà míì wọ́n máa wá jábọ́ lé wọn lérí tí àjànú yẹn bá ń lọ ọ̀fẹ́ lọ lè gba information fún bàbá tó ti sọ di kèfèrí, ó ti sọ di olórí bú sálẹ̀ yẹn, àfáà tó ti sọ di olórí bú yẹn. wọ́n máa lòkè láti lọ lè gba information. Ọlọ́run wa ní kí àwọn ìràwọ̀ yìí kan máa jálù wọn lérí, tó bá ti jálù àlùjànnú yẹn lérí yóò jóná. warjuman lishayatin wa alamatin, ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run torí ẹ̀ dá ìràwọ̀ òun náà ni yóò máa jẹ́ àmì yuhtada biha, tí èèyàn máa fi ń mànà lọ síbi ìlú téèyàn ń lọ nígbà tí ilẹ̀ bá ṣú. ọ̀pọ̀lọpọ̀ àwọn Lárúbáwá nínú àwọn ìmọ̀tọ́lọ̀ fún wọn òun náà ni ìmọ̀ ìràwọ̀ tó jẹ́ pé tí wọ́n bá ti rí ìràwọ̀ yẹn wọ́n ti mọ̀ pé ìràwọ̀ yìí ọ̀nà Ṣáàmù ní ma ti yọ, ìràwọ̀ eléyìí ọ̀nà Yámánì ní ma ti yọ. àwọn ti wò wọ́n ti yúùsì mọ́ ìràwọ̀ eléyìí ọ̀nà ìlú báyìí ní ma ti yọ. tí wọ́n bá ti ń tráfù lọ Yámánì wọ́n lọ, wọ́n ti wá gba ojú ọ̀nà Ṣáàmù lọ, wọ́n ní ọ̀nà Ṣáàmù là ń lọ yìí, ẹ̀yin náà wúra wọ̀nyí, wọ́n wá padà síbi wọ́n lọ. Ọlọ́run fi ní wa alamatin wa bin najmi hum yahtadun inna al-Qur'ani karim. Ọlọ́run ní wa bin najmi hum yahtadun, wọ́n a máa fi ìràwọ̀ yẹ wọ́n máa fi mọ̀nà ìmọ̀ gáìdì wọn. sọ̀rọ̀ físíkà lọ́wọ́ bá aláàrin rí fásí àwọn àfá oníjálàbí ẹlẹ́bọ àwòràwọ̀ àwọn wà ní ìràwọ̀ máa ń tọ́yàn sọ́nà. Ọlọ́run ní wa bin najmi hum yahtadun, wọ́n yí ọ̀rọ̀ Ọlọ́run sí kíní, wọ́n yí padà torí tí wọ́n fẹ́ ṣe kíní, torí tí wọ́n fẹ́ dà àti tí wọ́n fẹ́ jẹ́ àti tí wọ́n fẹ́ jẹ́. ẹ̀yọ́ miami lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí kankan tí ìràwọ̀ ń ṣe ní sánmà. káwá múràwọ̀ lọ́lọ́run ká máa sin Ọlọ́run, àwọn sọ́bíà ni wọ́n máa ń ṣe, èèwọ̀ ni. bàbá wa Qatada ní faman ta'awwala fiha ghayra dhalik, gbogbo ẹni tó bá ilé tún sọ nǹkan mi lẹ́yìn táwọn sọ yìí tó bá ilé tún túmọ̀ ìràwọ̀ sí nǹkan mi yàtọ̀ sí táwọn sọ yìí, ìgbà ìràwọ̀ tún ṣe nǹkan mi, akhta'a wa ada'a nasiba, ó ti ṣàṣìṣe lọ́jọ́ ayé ẹ̀, lẹ́yìn náà ọ̀rọ̀ rẹ̀ ti dàrú, nǹkan ti bọ́ fún láyé, nasibu rẹ̀ ẹ̀sìn rẹ̀ tó gbé lọ́wọ́ ti ṣe kíní, ó ti bàjẹ́. wa takallafa ma la ilma lahu bih intaha, ó sì ń sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀. nítorí bàbá gbé báàbù yìí wá òun náà ni pé àwọn ẹ̀dá kan tó ń bẹ táwọn náà tó ṣẹ́kù láyé ń sìn tí wọ́n mọ̀ pé oníràwọ̀ làwọn. ẹ̀yin náà mọ̀ rí tí wọ́n lẹ signboard tí wọ́n kọ aláàjì awo ìràwọ̀.
nígbà míì ẹgbọ́ tí wọ́n kọ alájà wo ìràwọ̀, nígbà míì wọ́n kọ àfáà onítẹ̀njíìmù, tí wọ́n ní àfáà onítẹ̀njíìmù tí wọ́n rẹ̀ fà sí ni pé àfáà wo ìràwọ̀. kódà yóò máa fi sakọ pé ìràwọ̀ wà, àwọn sì mọ ìràwọ̀ wò, tí wọ́n bá mọ̀ ní kọ́lọ̀ lè kọ́. ẹnìkan tẹ àtàkì mi rí, wọ́n ní kí mi wá kọ́ ìràwọ̀ wíwò. Ọlọ́run ní jẹ́ mi kọ́ ìràwọ̀ wíwò, èyí tẹ́yìn mọ̀ yẹn, torí wọ́n fi ń da yéru, wọ́n fi ń dá ya jáwọn èèyàn ni. àwọn ọ̀ràn mẹ́ta àwọn náà ni wọ́n pàdé níbi ìràwọ̀ wíwò. tí wọ́n bá ní àtẹ̀jíìm pé ìràwọ̀ wíwò dáa, a ní ṣàlàyé èwo ló ń rí fáàsì ńbẹ. ṣé ká máa wòràwọ̀? àwọn tá a bá mọ ìràwọ̀ tí ń yọ lọ́nà Ìbàdàn, tá a sì mọ̀ èyí tí ń yọ lọ́nà Maiduguri, alẹ́ máa fi mọ̀nà lálẹ́ ipe a ti fẹ́ sinna o, Ìbàdàn là ń lọ, Maiduguri la kọrí sí o, ẹ̀yin náà wòràwọ̀ lókè. ẹ̀yin tó bá mọ̀ yẹn o ní problem, torí physical ni ìwọ náà rí. bí wọ́n táwọn bàbá wa ń jọ tí wọ́n bá ń roko lọ, tí wọ́n ní Abdulrahim wòkè òjò sùn, lẹ́yìn ìṣẹ́jú márùn-ún òjò sì bẹ̀rẹ̀. ṣé ọmọ kọ̀ọ̀kan ni ẹ àbí nítorí ló fi sọ̀rọ̀? nígbà míì sì ní bí wọ́n ti sọ pé àwọn múra tán, ojú sọ́mọ́ bá wọn kílíà, níwọ̀n ní Abdulrahim dákun gbé ọkọ rẹ̀ jáde padà, ní òjò yìí lẹ́yìn onírọ̀ ó ti ń ká lọ. nígbà tó rí pé yìí tí wọ́n ń rí ni wọ́n fi ń ṣe kíni, wọ́n fi ń sọ̀rọ̀. wọ́n bá sì wọ́ lọ́wọ́ ọba, ojú sọ́mọ́ lè mọ́ tójú sí bẹ̀rẹ̀, yóò sì ti dúdú àmì tẹ́rù pé omi yóò lágbára, yóò sì tún ká padà. ọlọ́wọ́ bá aláàní dáadé sọ́mọ́ kò kí í ṣera wọ̀. àwọn kan bẹ tó jẹ́ pé àwọn mú ní Ọlọ́run ọba, ìràwọ̀ ní Ọlọ́run ọba tí wọn ní nǹkan míì tí wọ́n ń sìn láyé, ìràwọ̀ ni. àwọn sọ́bíà ni wọ́n ń pè wọ́n, ìjọ Ànábì Ibrahim wọ́n pọ̀ rẹpẹtẹ láàrin wọn. wọ́n ní India náà láwọn ìlú kan àtàwọn ìlú míì náà, ẹni bá ń sin ìràwọ̀ tí ń fẹ́rí kanlẹ̀ fún, tó jẹ́ pé òun náà ní ń pè ní ń bẹ̀ ní wàràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀, ó ti di kíní, ó ti dẹlẹ́bọ̀. faqad ashraka billah. àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì, àwọn tí wọ́n iddi'ahu ma'rifati al-mughayyabati an tariqi an-nujum, àwọn máa fi ń wòsẹ́ ni, wọ́n máa fi ń wòsẹ́. wọ́n nítorí pé tí wọ́n bá bí ọmọ lásìkò tí ìràwọ̀ báyìí ń bẹ ń ta, ọmọ yẹn yóò lórí burúkú. tí wọ́n bá bí ọmọ kan lásìkò tí ìràwọ̀ báyìí yọ, ọmọ yóò ṣoríire. wọ́n láwọn fẹ́ wò ìràwọ̀ rẹ̀, ìràwọ̀ wo ló bá wá sáyé, ìràwọ̀ wo ló yọ ńgbà tó dáyé. ẹ dákun, sí ìràwọ̀ àti kádàrá sí wọn papọ̀ jẹ́ wọn? kádàrá ń bẹ lọ́tọ̀ ibi tọ́lọ́mọba aláàní kí kọ́lámù ọkọ sí, tí ò sì ní yẹ tí yóò fi jáde láyé. ìràwọ̀ ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run ni, tí ń tàn mọ́lẹ̀, yìí sì máa ń jó àwọn ṣayatin. ó sì jẹ́ ìmọ̀nà fáwọn tí wọ́n bá máa ń rìn lóru. Ọlọ́run sì fi ṣẹ̀ṣọ́ sí sánmà, ló bá tán síbẹ̀. àmọ́ pé ìràwọ̀ ni ó jẹ́ àmọ́ tó pamọ́, pé tí ìràwọ̀ báyìí orúkọ báyìí ní jẹ́ lágbájá yàwó ìràwọ̀ rẹ, wọ́n wá fún ẹnìyẹn ní ìràwọ̀ kan. àwọn náà mọ̀ sí máa ń ṣe gbogbo àwọn májíìkì burúkú yẹn. wọ́n dá padà ṣàlàyé fún pé o gbọ́dọ̀ kọ́ṣẹ́ carpentry o, tó bá kọ́ṣẹ́ carpentry kò bá ìràwọ̀ rẹ mu, ó padà jẹ gbèsè ni. ní ọba sálọ, ẹ wá sọ fún ọ̀gá pé ọ̀gá, màmá mi ní kí n má kọ́ṣẹ́ mọ́. màmá rẹ̀ bá òkúrò sí màmá ẹ̀, ó ní màmá ní àwọn ti lọ sọ́dọ̀ wọn ní carpentry ò bá ìràwọ̀ wọn mu. bí wọ́n ti sọ ohun lórí bú pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù láì náà yàn láwùgùn. gbogbo àwọn èèyàn yẹ kí wọ́n sà wọ́n sẹ́wọ̀n ni. abájẹ́lu sẹ̀ríà wọ́n mọ̀ sà wọ́n sẹ́wọ̀n. wọn àbọ̀ ńláwọ̀ tó wà lẹ́kọ̀ọ́ rẹpẹtẹ wọn fọ́tún ṣẹlẹ̀. àwọn àfáà dán láwọn náà mọ ìràwọ̀, àbá béèrè pé wo ni wọ́n mọ̀. tó bá jẹ́ èyí tó dáa ni a ní eléyìí dáa. ló fi jẹ́ pé ìràwọ̀ pín sí mélòó jàmọ́? mẹ́ta. alákọ̀ọ́kọ́ òun náà ní ká máa sin ìràwọ̀. ẹlẹ́ẹ̀kejì ní kí wọ́n máa fi ìràwọ̀ máa fi wòṣẹ́, ká máa fi ìràwọ̀ wòṣẹ́ pé ìràwọ̀ rẹ àti ọmọ tó lọ fẹ́fẹ́ yàn bá ara wọn mu.
àwa ò pé bóun ni ọkọ àtìyàwó báwo ni relationship wọn ṣe kan ìràwọ̀ tó wà ní lókè sánmà. Ó dáa kéèyàn ní tàwhídì o, ẹni tí ó bá ní tàwhídì kò sí bí ó ṣe ní dààmú láyé. èyí tó yẹ kó ṣe náfìlà aráka méjì kó sì mú ìtọ́lọ́run bá darí ẹ̀ sí kó dẹ̀ sinmi. wọ́n máa káàkiri ilé awòràwọ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ilmu at-tasyir, òun náà ni ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ìràwọ̀ tó jẹ́ pé ó ní ṣe ilmu harakati nujum, bí ìràwọ̀ ṣe ń lọ tí ń bọ̀, li ma'rifati al-bilad, bóyá wíwà ní ìlú tó wà ìràwọ̀ yẹn, ìràwọ̀ kọ̀ọ̀kan ó ti níbi tí Ọlọ́run bá aláà ní kó wà. àwọn Lárúbáwá tí wọ́n máa ń gbé dẹ́sàtì àwọn dáama dáadáa tó jẹ́ pé àwọn yẹn ní wọ́n bá ti ń travel wọn ní àti ṣìnà. irú ìràwọ̀ báyìí Yámánì ní ti yọ, Ṣáàmù làásì ń ṣe kíni ìlà ń lọ, wọ́n bá padà. ọ̀bìn najmi hum yahtadun, pẹ̀lú ìràwọ̀ yẹn wọ́n dẹ̀ bọ́ sójú ọ̀nà tẹ̀yẹ kan wọ́n máa lọ tẹ́lẹ̀. ìtayà yẹn ń sọ nìyẹn, kò kìí ṣe pé wàá gbé yẹn fún alákọ̀ọ́kọ́ àbẹ́ gbé fún ẹlẹ́kejì tí ọ̀dà. wal qibla, wọ́n á máa fi mọ kíbla pé irú ìràwọ̀ báyìí ọ̀gangan Mákà ní tí máa ń yọ. wa awqati zara', wọ́n á máa fi mọ àwọn àsìkò tí wọ́n lọ nǹkan ọ̀gbìn, tí wọ́n fẹ́ plant àwọn nǹkan ọ̀gbìn, pé yàmọ̀ pé àsìkò òjò ó wà, àsìkò ẹ̀rùn ó wà. nígbà míì Ọlọ́run máa ń dàrú mọ́ ọmọ ẹ̀dá lọ́wọ́ o, ìwé ìta ń lò lọ́wọ́ yín sìn sẹ́yìn pé ẹgójì ọmọ ọ̀dọ́ ń sìn òtútù ní mú ọlọ́mọsọ ìjọba aláàmú. ẹja gbin àgbàdo, torí tá a bá tètè gbìn bí ojú ọjọ́ ṣe ń lọ yìí kó má jẹ́ pé yó padà wá bàjẹ́. wọ́n á máa lò ó fún ìbẹ̀rẹ̀ ààwẹ̀, àbí tá a bá fẹ́ gbààwẹ̀ kí ńlá kọ́kọ́ wò lókè, á wo òṣùpá tọ̀. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wa alamatin wa bin najmi hum yahtadun. Ọlọ́run ni wọ́n máa fi ìràwọ̀, wọ́n máa fi gáìdì ara wọn. ìyẹn ní nǹkan fisika tá à ń ṣe kíní tá à ń rí báyìí, kìí ṣe ìràwọ̀ ní ó gáìdì wa lọ síbi iṣẹ́ tó dáa àti iṣẹ́ tí kò dáa, obìnrin tó dáa àbí obìnrin tí ò dáa, ọkọ tó dáa àbí ọkọ tí ò dáa, iṣẹ́ tó dáa àbí iṣẹ́ tí ò dáa. àwọn alẹ́ lómi wọn ní ìràwọ̀ rẹ̀ jọba, ó sì lè má jẹ gateman tí ó fi ṣe kíní tí ó fi jáde láyé. èmi wà ní iṣẹ́ tó ń ṣe yẹn kó mẹ́ẹ̀ kò bára wọ̀ rẹ mú, wọ́n ní kókó ní sọ̀frọ̀n ibi wọ́n ní kọ́ máa lọ jàmọ́, wọ́n ní kọ́ máa lọ lè ta èédú àbí kọ́ máa ta provision, wọ́n ní sweet àti bisikíìtì ní ìràwọ̀ rẹ̀ ṣèkìní. ọ̀daràn làwọn bíbó yẹn jẹ́ wọn. tàwídìí ta ní lọ́jọ́ káwọ́ sinmi o, àwọn tá à ń ní bí ìṣe ń sọ yìí ní ọmọ bí wọn ni ìpè afá ìmọ̀ ní ìmọ̀ ṣètọ́ ni ká máa fi ìràwọ̀ wúṣẹ́ ká máa fi wo ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. wa kariha Qatadatun ta'alluma manazilil qamar. àfáwà Qatada yìí wọ́n láwọn wá kórìíra kéèyàn máa kọ́ manazil qamar, bí ìràwọ̀ ṣe máa ń reduce, bí òṣùpá ṣe máa ń reduce. ṣe pé òṣùpá òun ló tóbi jù láàrin àwọn ìmọ́lẹ̀ yẹn. wọ́n ní àfáwà Qatada ní òun kórìíra kéèyàn máa lè kọ́ astronomy, tó jẹ́ pé wọ́n láwọn kórìíra rẹ̀ ẹgbọ́ nípa pé òṣùpá ó ti dínkù, ó ti tún dín, yóò máa dín díẹ̀díẹ̀ tí yóò fi pòórá, díẹ̀díẹ̀ tí ó fi tóbi. ولم يرخص ابن عيينة فيه ذكره حرب عنهما.
bàbá Ibn Uyayna àwọn làwọn fẹ́ kéèyàn máa kọ́ lórí mọ́ lọ lè kọ́ gbogbo ibi tí òṣùpá ó sùn tí ó fi wá jí bí ó ṣe mọ calculation rẹ̀ tẹ́yìn fi mọ́ sọ pé ìjọ báyìí lòṣùpá ó pè é ìjọ báyìí lòṣùpá ó pòórá ń sánmà. ورخص في تعلم المنازل أحمد وإسحاق أما فهو أحمد بن أنبل أتي فهو إسحاق àwọn sì dẹ̀kun fáwọn èèyàn pé èèyàn lè kọ́ téèyàn bá mọ̀ pé òun ní bùkátà sí nítorí táwọn afáàtọ̀ òun fi láwọn kórìíra kéèyàn kọ́ téèyàn bá ti jìndò jinlẹ̀ nínú eléyìí táwí yóò padà súnyàn mọ́ ibi èyí tí ó dà yìí. وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم أفا أبو موسى وصفي ولا النبي صلى الله عليه وسلم ثلاثة أو متى كم لا يدخلون الجنة أني والجنة أني والجنة مدمن الخمر أنتي موتي تتوادي باراكوسيلا أسيكوليريه kìí ṣe pé ní tó túbá ọtí yẹn ti di bárakú kò lè má mú ó sì kú lérí ẹ̀ kò ní wọ àlìjánná ìtumọ̀ ní pé yóò wọná kó tó wọ àlìjánná tí ó bá jẹ́ lẹ́bọ̀ ẹbọ nìkan ní mọ̀ yàn wọná gbére téèyàn ò ní ṣe kíní téèyàn ò ní jáde ọlọ́mọdé àtọ́ náà wò ká tó wọ àlìjánná wa qati'ur rahimi gbogbo ẹni tí ń já okùn ẹbí tó ní bàbá àwọn ṣẹ́ àtìyá àwọn ò ní ṣe ẹ̀gbọ́n àwọn òun ní bá sọ̀rọ̀ àbúrò bàbá àwọn òun ní parí ìjà tí ń dá fìtínà lẹ̀ nínú fámìlì nínú ẹbí anábì ní yóò wọná kó tó wà lìjánà o wa musaddiqun bis-sihr ibi tá ń lọ́gán nìyẹn wa musaddiqun bis-sihr àtẹni tí ó gbàgbọ́ ẹni tó gbàgbọ́ ẹni tó gba síhìrù gbọ́ tó gba idán tó gbàgbọ́ idán yìí wọ́n á máa pè é ní oògùn wọ́n á máa pè é ní ìgbàgbọ́ nínú ìràwọ̀ gẹ́gẹ́ bí àdìsí láti kà síwájú nínú tírà pé ànábì ní man iktabasa shu'batan min nujumi gbogbo ẹni tí ọba ilé gbàgbọ́ ìpín kan nínú ìràwọ̀ faqad iktabasa shu'batan min as-sihr ó ti gba ìdá kan gbọ́ nínú oògùn nínú sihiri torí ẹni tán níràwọ̀ rẹ̀ ò bá ara wọn mu wọn níràwọ̀ lọ́sọ bẹ́ẹ̀ àtẹni tí àlìjànú ṣaitan tí ó ń tì lọ síbi kankan látara ìgbáralé tẹ́ni ẹgbáralé gbogbo ẹ̀ náà padà ń já sí bákan náà ní gbogbo ẹ̀ náà nínú àwọn iṣẹ́ ṣaitan. rawahu ahmadu wa ibnu hibbana fi sahihihi. ìràwọ̀ wíwò nílẹ̀ yorùbá àwọn èèyàn máa wò ó àwọn èèyàn sì máa lọlé bá wọn tí wọ́n ń wò ó ló jẹ́ pé tẹ́nìkan bá tó sọ fún ọ pé kò bá ìràwọ̀ rẹ mu ìràwọ̀ rẹ ò bá mu kéèyàn gbà pé tí wọ́n ń sọ yẹn oye wọ́n fẹ́ sọ yàn di ẹlẹ́bọ ẹ̀rí nígbà míì gan tí wọ́n bá ní ìràwọ̀ já ìmọ́lẹ̀ tọ́já látòkè tọ́jẹ́ pé ọlọ́run kàn ní kọjá irú àwọn èyí tí wọ́n ń jálù àwọn ṣètọ́n ta wí yẹn ẹgbẹ́ tó bá jálù wọn tán àwọn particles àwọn ẹ̀ta wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ gan yọ já sórí ilẹ̀ kò sẹ́ni tí sábà rí ẹ̀kan ní tí wọ́n já dòó lọ́dọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ nínú ràwọ̀ àwọn gbà pé èèyàn ńláńlá kan ó ṣe kíni ó máa kú lọ́dún yẹn àbí lọ́sẹ̀ yẹn wọ́n ní sẹ́yìn orí ìràwọ̀ tó já lánàá wọ́n máa ṣe ètùtù sọ́ba ìmáàmù àgbà náà wọ́n máa ṣe ètùtù ìgbé wọn ní ìràwọ̀ kan já lánàá bóyá bàbá ìmáàmù àgbà ní ń lọ àbí kábíyèsí ẹni tó nígbàgbọ́ nínú ìràwọ̀ tí wọ́n wá sọ fún kábíyèsí pé ìràwọ̀ máa já ṣé kábíyèsí ó sùn re àbí ìmáàmù àgbà ní ó sùn re gbogbo eléyìí inú gbàgbọ́ àwọn kèfèrí ni ìràwọ̀ ní nǹkan kan tí ń ṣe lérí tí ń lọ lérí ilẹ̀ ọlọ́run dálẹ̀ ó dá sánmà ó dẹ̀ fi sókè ó dẹ̀ nídìí tọ́lọ́run fi sókè òun náà ń tẹ̀lé àṣẹ ọlọ́run ni ìwọ tó jẹ́dá ò gbọ́dọ̀ máa pè é ò gbọ́dọ̀ máa bẹ̀ ẹ́
ọ gbọ́dọ̀ máa sọ pé nígbà tó ti yọ ohun nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí ọ láburú àbí ní lóore, ọ gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀, ọ gbọ́dọ̀ gbàgbọ́. Jíjábọ́lẹ̀ rẹ̀ ò ní nǹkan kan tó máa ṣe láfẹ̀ẹ́. Eléyìí ni wọ́n ń pè ní iman. Tó fi jẹ́ pé gbogbo wa láti sìn lọ tá a bá ti ń gbọ́ pé wọ́n ní ẹnìkan lóun fẹ́ bọ́ wòrà wọ̀, àwọn fẹ́ mọ iṣẹ́ àṣelà. Nígbà míì ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ní wọ́n fẹ́ wòrà wọ̀ rẹ̀, wọ́n wá sọ fún ìyá rẹ̀ yìí pé bó ṣe wà yìí oyè kò gbọ́dọ̀ ṣiṣẹ́ omi o, kò gbọ́dọ̀ ta pure water, kò gbọ́dọ̀ ta mineral, wọ́n rẹ̀ ṣiṣẹ́ ní factory tí wọ́n ti ń ṣe mọ́ọ̀tì. Bó ṣe wà yẹn iṣẹ́ iná ló bá mu. Wọ́n ní ibi kọ́ ọmọ ṣiṣẹ́ ní bakery. Ṣe pé kèbèrè ń dààmú. Wọ́n ní inú kọ́ ọmọ ṣiṣẹ́ ní bakery àbí kọ́ ọmọ ṣiṣẹ́ níbi tí àwọn wẹ́dà tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń taná sírin, àbí kọ́ ọmọ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ àwọn ní àwọn alágbẹ̀dẹ ẹ̀ṣẹ̀hùn. Ṣe ní tàà ń sọ wẹ́rẹ́ yìí, àwọn tó nígbàgbọ́ nínú ìràwọ̀ wọ́n mọ̀ àánú yọ́ mọ̀ sí wọn ipé ayé yìí máa bàjẹ́, ẹ̀yin wùràwọ̀ ẹ fẹ́ máa dààmú kẹ́lẹ́ bàbá kí bàbá sọ ní tẹ́sí fún yín kẹ́ máa wùlẹ̀ máa dààmú káàkiri mọ́. Wọ́n ní iṣẹ́ tó bá ràwọ̀ tòun mu òun náà ní bàtà tóun sọ yìí, engineers ni tó parí school. Ẹ̀dá kan bóòlù yín ṣe fẹ́ máa nígbàgbọ́ nínú yẹ tí ọ̀rọ̀ yìí ò ní dàrú. Ká máa sá fún àwọn àwòràwọ̀ bóyá àfáà ní ó pẹ́ rẹ̀ àbí mùsùlùmí àbí ẹlẹ́bọ pọ́nbélé, kò sí nínú ẹ̀sìn Islam. Ọmọ mọ́ àyà kan wá kiri fanadara nadratan fin nujum. Àwọn ní Ànábì Ibrahim wòràwọ̀ lọ́nà sọ pé ràwọ̀ ìwò dáa. Àyà yẹn dẹ̀ nílò tán ìtọ́wọ̀n bẹ́ni pé Ànábì Ibrahim wo ìràwọ̀ lókè. Ìtọ́wọ̀n ṣẹlẹ̀ ní pé nígbà tí wọ́n lọ sí ọdún ẹbọ àwọn aráàlú rẹ̀, Ànábì Ibrahim sì kéré, òun ti dáàmà pé ère kò kí sọ Ọlọ́run, Ọlọ́run tó dá igi tán fi gbé ère òun lọ́lọ́run, ó ti dáhùn lójú. Ìgbà wọ́n lọ sí bí ọdún ẹbọ, bí ọdún ẹ̀yọ̀, ọdún Ọ̀ṣun tẹ́ máa ṣe yẹn, wọ́n wá ní kóun náà ká lọ. Wọ́n ti wọ́n ń lọ oyé tí wọ́n ń lọ lọ́wọ́ wò pé kí ni kí n ṣe fún àwọn bàbá tí wọ́n gọ̀ yìí o, tọ́jẹ́ pé igi tọ́jẹ́ pé àwọn náà ni wọ́n gbẹ nínú ilé ni wọ́n fẹ́ máa lọ lè fẹ́rí kanlẹ̀ fún fáàdà tọ́ra náà tàn fin nujum. Wọ́n wá wòkè báyìí pé kí ni kí n ṣe báyìí. Ọlọ́run gbé wa ní Kùránì bẹ́ẹ̀. Àwọn adákéwúrú àwọn atọ́kéwú dákéwúrú lérí ilé Ọlọ́run ọba wọn ti bàkan jẹ́ jìnnà. Bàbá kan bẹ tí mo mú nọ́mbà báyìí, bàbá yìí ti kú lérí tẹlifíṣàn báyìí, bàbá wọn ò lè mọ́ rìpítì àyà yìí torí ìràwọ̀ lòun wọ̀, bó ti nọ́mbà lòun fi mú sí tiẹ̀, nọ́mbà tó bá bá ìràwọ̀ tó wà lókè mu. Ìràwọ̀ kọ̀ọ̀kan ti ní nọ́mbà, yóò wá fẹ́ iná nọ́mbà, yóò wá lọ papọ̀, òun lọ́mọ bí ṣe ń ṣe. Yóò dá sọ fún ọ pé nǹkan báyìí ló yẹ kó máa ṣe, ìpè yìí tí ìràwọ̀ rẹ̀ sọ ni. Ànábì Ibrahim mú wòkè, Ọlọ́run ní owó pèpè kí ni kí n wá ṣe báyìí. Yàmọ̀ pé téèyàn bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ àjá ibà, oyé téèyàn bá gbé kí ni ká ṣe báyìí, òkè tó wò yẹn Ọlọ́run bá ní òun wá fi mọ̀ ọ́ pé òòṣà wọn tí wọ́n wà nínú họ́ọ̀lù, òòṣà wọn tó wà nínú ilé tí wọ́n kó àwọn òòṣà sí, lọ́lẹ̀ ṣe kí ni lọ́lẹ̀ ṣá ló fi mú àáké ló fi sá gbogbo ère yẹn, èyí tó bá tóbi gbàngbà ń bẹ̀ ó wá fi kọ́ lọ́rùn pé tí wọ́n bá ti dé òun sọ fún wọn pé àgbà Ọlọ́run ló pa àwọn ọmọ kéèké àgbà Ọlọ́run òun ló pa àwọn Ọlọ́run kéékèèké. Ẹnu pé Ọlọ́run sọ pé Ibrahim wòkè ó wòkè, àwọn wá yí mọ̀ nǹkan mi. Nígbà wọn wá dé padà lọ́wọ́ ń sọ fún wọn pé man fa'ala hadha bi alihatina, ta ló wá pa àwọn Ọlọ́run ọba báyìí, Ọlọ́run ọba wọn náà wọ́n pé o. Àwọn ní hadha kabiru, Ànábì Ibrahim ní àgbà wọn yìí ni isaluhum in kanu yantiqun, ẹ sì bí léèrè ẹ̀bẹ́ náà rí àké lọ́wọ́. Wọ́n wá ní sí Ibrahim sí ìmọ̀ ń sọ̀rọ̀ ni wọ́n wá ní ẹ̀hìn ẹ̀ mọ̀ pé ó sọ̀rọ̀ lẹ́wọ́n ń bá sọ̀rọ̀, ẹ̀ mọ̀ pé ò lè sọ̀rọ̀ lẹ́sìn pé lọ́lọ́ ní tí ò lè sọ̀rọ̀ ní tí ò gbọ́
síbẹ̀síbẹ̀ náà yẹ kí làákàyè wọn wáyé pé síbẹ̀síbẹ̀ yẹ kí làákàyè wọn wálé pé ọmọ yìí ló wà lórí òdodo. ètò wọn padà conclude ni pé Ibrahim wọ́n lọ ṣiṣẹ́ àwọn wà dáná ju ọ àwọn máa sọ ọ́ nínà. ibi tá a ti lọ òun náà ni pé àyà yẹn kò kí ṣe ẹ̀rí fún àwọn òpùrọ́ yẹn. báàbù afẹ́bọ́sí báàbù mi báàbù ma jaa fil istisqa'i bil anwa báàbù ma jaa fil istisqa'i bil anwa. òun náà ni àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó wá nípa kéèyàn máa béèrè omi lọ́wọ́ ràwọ̀. al-istisqa ayé talabu saqa, kéèyàn máa béèrè omi kójú ọmọ rọ̀ nílùú ká máa pé ìràwọ̀ mọ́sàáyé fún wa lómi. eléyìí ń ṣẹlẹ̀ ní lọ́dọ̀ àwọn kèfèrí. talabu suqya minan najm náà plural rẹ̀ ní anwa u amsa lọ́parí ẹ̀ kìí ṣe àyín o. náà najimu ni wọ́n pè ní náà anwa u ni wọ́n pè ní nujum àwọn ìràwọ̀. wa qawlillahi ta'ala azza wa jalla bàbá ni ọlọ́run bá aláǹsọ ní Qur'an pé wa taj'aluna a'udhu billahi minash shaitanir rajim wa taj'aluna rizqakum annakum tukadhibun. bàbá ni ọlọ́run bá aláǹ bá wa sọ̀rọ̀ wípé ẹ̀yin ọmọ èèyàn ẹ sì wá fọpẹ́lẹ̀ dúpẹ́ fọ́lọ́run lédè àrísìkí tó ṣe fún yín. ẹ wá ń sọ pé lómi ló ṣe tí kò kí sọ lọ́hùn irọ́ lẹ̀ ń pa o. ẹ sì máa parọ́. ẹ sì mọ̀ pé Ọlọ́run Ọba Allah ni òun ló ń fún yín lómi, òun ló ń fún yín lóúnjẹ, òun ló fún yín lálàáfíà, òun ló fún yín ní gbogbo rísíkì tẹ́ ẹ fi ń sẹ̀mí. ó ṣe wá jẹ́ pé ẹ fẹ́ béèrè omi lọ́wọ́ Ọlọ́run tó sì jẹ́ pé Ọlọ́run ní máa ń sọ omi kalẹ̀ tó wá jẹ́ pé ìràwọ̀ lẹ́ ń pè. ipe ìràwọ̀ kìíní kan sòhálì, ìràwọ̀ kìíní kan ẹ fún wa lómi, ẹbùn wa lómi o, ilẹ̀ dá o, ògbẹ́ngbẹ́ wa o, oko wa ti parẹ́ o. àwọn tí wọ́n ń sin ìràwọ̀ tí wọ́n ń jí sí láàárọ̀ nìyẹn. Ọlọ́run bá ní wa taj'aluna rizqakum, ẹ sì dúpẹ́ lédè àrísìkí, annakum tukadhibun, ẹ sì ń parọ́. Ọlọ́run bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa. wọ́n ní wọ́n ní ìmá béèrè omi lọ́wọ́ ràwọ̀ yìí náà pè ní al-istisqa'u bil anwa. wọ́n ní yunafi kamala tawhid, kìí jẹ́ kí ìgbàgbọ́ yẹn ó pé ní máa ń ba ìgbàgbọ́ jẹ́. kọ́lọ́wọ́n bá lọ́kọ́ mọ́ ba ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Ọlọ́run bá aláàlọ́ba ti ń sọ omi kalẹ̀ láti òkè, kò kí ṣe ìràwọ̀. sẹ́ni gbogbo tọ́lọ́run bá aláàbá ń ṣe a gbọ́dọ̀ fi ti sọ́dọ̀ nǹkan kan nínú ẹ̀dá Ọlọ́run. Ọlọ́run Allah àwọn ẹ̀dá ẹ̀ méjì yẹn náà ni. Ọlọ́run Allah gbogbo tó kò pátá nínú ayé, lẹ́yìn ayé, lápò ọ̀tún lápò òsì, wájú lẹ́yìn, lókè nílẹ̀, lẹ́yìn Allah ẹ̀dá ni gbogbo wọn. ní tí Allah bá wọn dá ṣe tọ́ba nínú lòun ń ṣe rùbùbíyà rẹ̀, ó ní pé wọ́n ń sọ òjò kalẹ̀ látòkè. gbogbo tó kù tọ́lọ̀ ń dá pátá ọbẹ̀ lè Jibril ọ̀gá àwọn màláíkà, dédé ànábì wa Muhammad sallam ọ̀gá àwọn ànábì Ọlọ́run, dédé Abubakar Siddiq ọ̀gá gbogbo àfà àlùmọ̀ ànábì. kò sẹ́ni kankan tó lè ṣe. ìjà ń pè ní gbàgbọ́ nìyẹn. ìjọ tó bá ti mọ̀ yàtọ̀ láàrin creator àti creation, ìgbà náà ló tó ní tawhid. tó máa ní kí ní yìí creator ni máa ń ṣe, gbogbo tí wọ́n ti pè ní creation tó bá ti lọ́wọ́ bọ̀ ṣe onígbà. Jésù yọ bọ̀ ṣe ó ní Ọlọ́run jẹ, Muhammad bọ̀ ṣe Ọlọ́run ní jẹ, ṣé Ibrahim bọ̀ ṣe láíláí, Ahmad Tijani, Abdulkadir Jilani. àwọn àjẹ́ wọ́n ti ẹlẹ́yìn onínà. àwọn ayé ọmọ bẹ lẹ́yìn rẹ̀ wọ́n máa sọ ẹ onínà hasbunallahu wa ni'mal wakil. Tawhid dùn gan, Tawhid is sweet. ṣe níjọ́ tí dìbò tí ọba ti ń lékún nínú ilmu Tawhid lọ́wọ́ máa lékún nínú wìláyà, wọ́n máa lékún nínú kíni, nínú ìsúnmọ́ Ọlọ́run. Allahu waliyyul ladhina amanu, Ọlọ́run lóhun ni ọ̀rẹ́ gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́. òun náà sì ti dọ̀rẹ́, àbí tọ́lọ̀ bá ti múyàn lọ́rẹ̀ kí lẹ́yìn náà dá sọ́lọ́run, ìwọ́n náà ti dọ̀rẹ́ Ọlọ́run. ọlọ́mọṣà sí wa lọ́rẹ́ rẹ̀, ọlágbára Ọlọ́run ọba wọn. وعن أبي مالك الأشعري فأبو مالك الأشعري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم 4 في أمتي إن كان بيرن كان بيلا رواه الأمم من أمر الجاهلية
nínú àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nígbà tí wọ́n ò tí ní Islam la yatrukunahunna wọn ò fi ilẹ̀ ìdí sí wọ́n ti ń ṣe al-fakhru bil ahsab ká máa ṣe fáàrí pẹ̀lú ìran wa tẹ́bẹ̀ al-fakhru bil ahsab ká máa ṣe fáàrí pẹ̀lú kíní pẹ̀lú ìran wa ìpè àwọ̀ ọmọ ìlú báyìí àwọ̀ ọmọ ìlú báyìí àwọ̀ àràn báyìí àwa dá jù lọ àwa ní kíní kan àwọn aláìmọ̀kan náà máa ń ṣe inna akramakum indallahi atqakum ẹni páyọ̀ ọlọ́run ọba nínú gbogbo ọ̀ràn ayé lọ́lọ́run ọba Allah recognize lọ́lọ́run ọba Allah ṣàpọ́nlé òun ló tóbi lọ́dọ̀ ọlọ́run kì í ṣe pé ẹ máa pé ìran tí a máa fi ránṣẹ́ fáàrí ànábì ní ignorance ni àìmọ̀kan ni àwọn tí ò sí Islam ni wọ́n máa ń ṣe ànábì ń kí wa lọ ẹlẹ́ẹ̀kejì wa ta'anu fil ansabi ká máa fẹnugún àwọn ìran míì àbáwọn ẹbí kan ká pé ìran wọn bí wọ́n ṣe máa ń ṣe nù ìlú wọn bí wọ́n ṣe máa ń ṣe nù kò sílùú kan nílẹ̀ Yorùbá tí wọ́n ní oríkì tán fíkì wọ́n ní Ìlọrin mẹ̀sù kí ni jama mẹ̀sù jàmbá tàbá bèrè pé sí mi ṣe jàmbá fún orí ó ní àfẹ́yìn àhẹ́n kí láwá ìtọ́ wá ní Ìlọrin mẹ̀sù jàmbá wọ́n kàn fi tìlú wa ṣàpèjúwe ẹ̀yìn ní dákọ̀ ìlú tó kù ó ní oríkì tán fi ń kí àwọn ará Ìbàdàn ó ní oríkì tán fi ń kí àwọn ará Ìjẹ̀bú ó ní oríkì tán fi ń kí àwọn ará Abẹ́òkúta ó ní oríkì tán fi ń kí àwọn Ègùn ó ní oríkì tán fi ń kí àwọn ará ilẹ̀ Haúsá àwọn ará Kánò Kaduna ẹni bá jẹ́ Muslim tó ti gba Islam a gbọ́dọ̀ máa gbóòórùn rọ̀rọ̀ burúkú báyìí lẹ́nu rẹ̀ kó o sì kó gbogbo ìlú ayé jọ kó o sì fún ọ lókìkà tẹ́nìkan bá ṣe tí ọ̀dà ń lu yẹn ẹni yẹn ló ṣe kí ni ọlọ́rọ̀ afayọ Ànábì ní ignorance ni gbogbo ẹni tí bá tún sọ̀rọ̀ ẹ̀ ọkàn gba Islam ni kò tí kú nínú wa jahili wal istisqa'u bin nujum ibi tá ń lọ gan làwádé adam mahallu shahid Ànábì ní lẹ́yìn náà kéèyàn máa béèrè omi pẹ̀lú ìràwọ̀ àbí kéèyàn gbà pé torí ìràwọ̀ tó yọ lòjò yẹn fi ṣe kíni èyí ló fi rọ̀ wọ́n ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ya ha in rafu sawt inda al-bala ká máa gbára jálẹ̀ ká máa gbára yílẹ̀ ká máa fasọ̀yà mọ́ra wa lọ́rùn ká máa fẹ́rí gbálẹ̀kùn kéèyàn máa yí ńlẹ̀ nígbà tá a dánwò bá dé ọmọ rẹ̀ sáláìsí ni wọ́n ń pariwo wọ́n lọ́n ṣe yí tán ọlọ́n dáhùn lóró ọmọ nǹkan tó kú fóun ìbò lòun fẹ́ ṣe báyìí ta ni ó ṣàánú òun kí ló tó kù báyìí ó ti tán ọ̀tán ẹni tí ń fọn lókè ìkọ̀sọ́pọ̀ tán kéèyàn ọmọ bínú kọ́ máa pariwo kọ́ máa sunkún nígbà tá a dánwò bá dé nígbà tó lọ́wọ́ bá aláǹsáánú rẹ̀ ọ̀sọ́fẹ́ nìkan o nígbà tí ọlọ́run bá aláàmú kẹrẹ wà lọ́tún ló sì ọ̀jẹ́ nìkan gbọ́ kọ́dà tó bá tún bí ọ pé olóní mọ́tò rẹ̀ ó ní àbúrò rẹ̀ lónìí ó dìnnà rẹ̀ ìpè ilé yẹn dá o ilé ẹ̀gbọ́n mi ni àbúrò lọ́wọ́ òun ló sì kọ́ bá a ṣe mọ̀ sáláì mọ̀ rẹ̀ ni fa amma bi ni'mati rabbika fahaddith ọlọ́run bá ní gbogbo ìdẹ̀ra tí wọ́n ṣe fún yín ẹ sọ fáwọn èèyàn pé mi mo ṣe ẹ̀yọ́ màá mi ilé tọ́lọ́ ń kọ́ fún mi ni kọ́lọ́n fi baraka sí ọlọ́run bá ń kọ́ rẹ̀ fẹ́ yín náà mọ́tò tó ọlọ́run sẹ́ra fún mi ni ọlọ́run sẹ́ fún mi lọ́mọ ẹjí wọ́n máa ń rí ẹwọ ọlọ́run tí wọ́n máa ń rí àánú ọlọ́run lára yín ẹ má máa dìdáyìn rẹ̀ kí mọ̀ ní bísíǹsì wa yẹn kò sí kankan bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú ni o tọ́lọ́ sí mọ̀ pé ìkan mi bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ ìmọ̀ wa máa gbára dálẹ̀ yìí ó wà nínú ìwà àwọn aláìmọ̀kan lásìkò àwọn jàhílíyà tí òfò bá ṣẹ̀ èyí tó jóbìnrin yóò wá kọwọ́ bọ ọrùn aṣọ yóò wá fa aya yóò wá pieces ẹ̀sìn méjì yóò máa rìn lọ́wọ́ hò èyí tí òfò aṣọ ya yóò máa gbára rẹ̀ ní dọ́rùbùl khad yóò máa gbára rẹ̀ ní ẹgbẹ́ ń bí abúlé náà pẹ̀ páríkẹ́ yóò máa gbá páríkẹ́ rẹ̀ báyìí gbà yóò máa lú rẹ̀ gbogbo àwọn eléyìí ànábì ní kódà àbí ká máa pariwo ká máa ké tó bá ti omi lè bọ́ kómi ọ bọ́ kò sí wàhálà ń bẹ ọ lẹ́sẹ̀
àmọ́ kọ́ máa pariwo nígbà ọ̀fọ̀ nígbà àdánwò iná àwọn ṣiṣẹ́ àwọn aláìmọ̀kan. waqala wọ́n ní Ànábì sọ pé an-na'ihatu gbogbo ẹni tí bá máa ń pariwo nígbà àdánwò tí máa ń pariwo idha lam tatub tí ó bá túbá qabla mawtiha kó tó jáde láyé tọ́lá àwọn obìnrin wọn sábà máa ń ṣe náà fi ní an-natihatu àwọn lọ́kọ́mọ̀ jù fún tuqamu yawm al-qiyamah tí ó bá túbá tó bá fi kú lérí ìwà yẹn wọ́n gbé dìde níjọ́ al-qiyamah wa alayha sirbalun min qatarani wa dir'un min jarabin wọ́n wọ aṣọ sirban tá a sí látara qataran fún àti dir'u ìtàn máa ń gbé bọ́ ẹ máa ń wọ̀ sísàlẹ̀ aṣọ wọ́n wọ̀ fún aṣẹ látara jarab wọ́n ní qatarani àti jarab yìí òun náà ni àwọn nǹkan kan tí wọ́n máa ń ṣe aṣọ nínú rẹ̀ tó jẹ́ pé yín tètè máa ń ràn tí iná bábà ní wọ́n náà báyìí ẹsẹ̀kẹsẹ̀ ní yọgbà náà fún gbogbo ẹni tí bá máa ń ṣe kíní tí bá máa ń pariwo tí máa ń ké ẹkún èèyàn lè sunkún omi lè bọ́ àmọ́ kọ́ ọmọ wa kí ọmọ pariwo kíríkàlùkọ́ máa fi rí gbàdúgbò kí lọ́sẹ̀ lẹ́mẹ̀ẹ́ wọ́n lọ́mọ alájà kú ni wọ́n lọ́mọ alájì kú wọ́n ní ọkọ rẹ̀ wọ́n ní ọlásídẹ̀ǹsì tó bá ti ṣẹlẹ̀ ọkàn ní inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ó bá ti wí ó ti ga nípò lọ́dọ̀ Ọlọ́run. láwọn ìlú mi gan wọ́n máa ń rẹ́ǹtì àwọn tí yóò bá wọn sunkún tí omi ọ̀bá sí lójú ẹni tọ́fọ̀sẹ̀ kíni tọ́fọ̀sẹ̀ ló fi jẹ́ pé àwọn aláìmọ̀ kan ẹ wá ní gbogbo àwọn kan yẹn tá a bá máa ṣàlàyé àwọn mùsùlùmí náà tí wọ́n fẹ́ wọn kọ́pì wọn àwọn tí wọ́n bá yàn sunkún owó gan sí nǹkan ṣe wọ́n ní kọ́ ọmọ ṣe kíni wọ́n ní kọ́ ọmọ kéé wọ́n máa pariwo káàkiri wọ́n máa kùn. ولهما عن زيد بن خالد أبا إمام بخاري مسلم ونتدى أبا زيد بن خالد قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم ولا نبي كانوا فوا صلاة الصبح بالوديبية إنه أصبع ني أدوبو كنتان بني الوديبية على إثر السماء وني أوجوس سيروتا مجمع جناني كانت من الليل أوجو أسيروتا مجمع جنا أجور لورو فلما انصرف بتا النبي واكنوتا النبي واسكني اقبل على الناس واكو جساويا فقال النبي واسفوا يقول هل تدرون ماذا قال ربكم ان جاء من تي Ọlọ́run ọba yín sọ fún mi ní majumai قالوا الله ورسوله اعلم وان Ọlọ́run àti Ànábì náà ló mọ̀ àwọn mọ̀ قال النبي ni قال اصبح من عبادي مؤمن بي وكافر wàkáfírùn àwọn ẹrú mi kan Ànábì lọ́lọ́run sọ pé àwọn ẹrú mi kan wọ́n jí láàárọ̀ yìí ní mùmínì òdodo àwọn kan sì jí ní kèfèrí láàrin wọ́n jí mùmínì òdodo àwọn kan sì jí ní kèfèrí. fa amma man qala mutirna bi fadlillahi wa rahmatihi gbogbo àwọn tó bá ní òjò tí ọ̀rọ̀ yẹn Ọlọ́run lọ́rọ̀ pẹ̀lú ọlá rẹ̀ àtàánú ẹ̀ wàdálíkà mọ́mìnú bíi káfírùn bíi káwùkàbí àwọn náà ni olùgbàgbọ́ òdodo àwọn ìyẹn wọ́n gbà mí gbọ́ wọ́n ṣe kèfèrí sí ìràwọ̀. àwọn tó bá ní mutirna bi fadlillah wa bi rahmatihi pẹ̀lú ọlá Ọlọ́run lójó fi rọ̀ mọ́júmọ́ yìí ẹ̀rí tára wá tutù atẹ́gùn dáadáa fẹ́ Ànábì Ọlọ́run sọ pé àwọn yẹn wọ́n ti olùgbàgbọ́ ni wọ́n jẹ́ sóhun wọ́n jẹ́ kèfèrí sí ìràwọ̀ wọn gba ìràwọ̀ gbọ́. wa amma man qala mutirna bi naw'i kadha wa kadha ay bi najmi kadha wa kadha àmọ́ àwọn tí wọ́n bá ń sọ pé òjò tọrọ yìí pẹ̀lú ọlá ìràwọ̀ báyìí ni àbí ìràwọ̀ báyìí òun náà lọ́jẹ́ kọ́rọ̀ kadhalika kafirun bi mu'minu bil kawkab wọ́n lọ́lọ́wọ́n bá sọ pé eléyìí yẹn ti di kèfèrí sẹ́mi Ọlọ́run ó ti wá gba ìràwọ̀ gbọ́ ìràwọ̀ lọ́lọ́wọ́n bá rẹ̀ tó ṣe pé òjò bá rọ̀ lásìkò yẹn àwọn yóò pín sí méjì àwọn kan ní Ọlọ́run ṣe ó ọlá Ọlọ́run àní Ọlọ́run lójó fi rọ̀ ó láwọn kan máa ní Ọlọ́run kí ni ìràwọ̀ ọlọ́ràwọ̀ ìràwọ̀ lọ́rọ̀jò bí ojú tiẹ̀ fọ́lálẹ̀ àná ò rí dàwọ̀ níbo ti yọ ọmọ àpójò fẹ́rọ̀ ni ẹ̀dá kan ṣe ìràwọ̀ lè mú omi wá látòkè sánmọ̀ jẹ̀mọ́ kárọ̀jò kò sí nínú iṣẹ́ ìràwọ̀ kò sí nínú iṣẹ́ òrùn kò sí nínú òṣùpá Allah nìkan ní máa ń ṣe nǹkan rẹ̀ ẹ wá wo àdìsí kódìsí ìta ànábì sọ yìí ànábì lọ́lọ́run bá wọn sọ ìtumọ̀ ní kéèyàn bá ti gba Ọlọ́run gbọ́ kò gbọ́dọ̀ gbàrà wọ̀ gbọ́ mọ́ kọ́dà tó bá ti lọ lè wòrà wọ̀ rí tí wọ́n bá ní iṣẹ́ báyìí ní kọ́ máa ṣe iṣẹ́ olómi change ṣiṣẹ́ oníná
lọ́lẹ̀ kọ́ ìwọ ni wọ́n pè lọ́lẹ̀ di electrician lọ́lẹ̀ kọ́ àwọn tí wọ́n ti ṣẹ́ ní bakery kó change ìgbàgbọ́ burúkú tó ti níyẹn torí pé kí ni wọ́n máa tẹ̀lé yàn káàkiri wọ́n bá fi iṣẹ́ kan lẹ̀ iṣẹ́ olómi ní tó máa wá káàkiri ọwọ́ wá ṣe olómi factory ní ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àbí tí wọ́n ti ń ṣe pure water nígbà wọn lè jáde ńbẹ̀ kò ríṣẹ́ olómi mọ́ ọ̀padà wá ráwọn tí wọ́n ń fọṣọ lódò ṣé ẹ mọ̀ pé inú rò níbàjẹ́ láti máa ṣe àgbàfọ̀ ọ̀gá md yóò nítorí kí ìyá àwọn ti sọ pé ìràwọ̀ kíni omi lọ́ba mu látara bẹ́ẹ̀ ìdààmú ńlá ni òjò tí ń rọ̀ látòkè kò wá látọwọ́ ràwọ̀ ọwọ́ ta ló ti wá jẹmọ́ ọwọ́ Allah tẹ́yìn bá ní bá a ṣe ríràwọ̀ yẹn ó jẹ́ àgbà pé òjò ọ̀rọ̀ ó fi òjò ti sọ́dọ̀ ìràwọ̀ bíi tàtọ́ yóò ta sọ lọ́sẹ̀ tó lọ tọ́ba ti rí nǹkan kan yọ gbà pé nǹkan kan ó ṣẹlẹ̀ wọ́n lé lẹ́yìn òsọ́ di kèfèrí àbẹ́yìn tó bá ní ìràwọ̀ yẹn gan lọ́rọ̀ òjò pẹ̀lú ìràwọ̀ yẹn lòjò fi ṣe kíni lòjò fi rọ̀ eléyìí ti di kèfèrí o kọ́lọ́mọ́sà sọ wá ń bẹ̀ walahuma min hadithi ibn Abbas ma'na wa fihi wọn nínú hadith Abba ibn Abbas nínú túmọ̀ rẹ̀ qala ba'duhum laqad sadaqa naw'u kadha wa kadha àwọn kan sọ wọn ní òdodo ní ìràwọ̀ báyìí òdodo ní fa anzalallahu hadhihi al-aya ọlọ́run wá sọ ayà yìí kalẹ̀ ọlọ́run ní fala uqsimu bi mawaqi'in nujum ọlọ́run bá ní fala uqsimu bi mawaqi'in nujum èmi ọlọ́run búra pẹ̀lú àwọn ibi tí àwọn ìràwọ̀ máa ń dúró sí manazilun nujum èmi ọlọ́run búra pẹ̀lú ẹ̀ wa innahu laqasamun law ta'lamun azim ọlọ́run bá ní ìbúra tí mo búra yìí tẹ́ bá mọ̀ ní ó tóbi o innahu laqur'anun karim alukur'an òun náà lọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run alápọ̀nlé fi kitabin maknun alukur'an náà ó wà nínú ibi tí atọ́jú ẹ̀ sí lawhil mahfuz la yamassuhu illa al-mutahharun ẹnìkan ò lè débẹ̀ àfàwọn màláìka tanzilu min rabbil alamin àwọn màláìka tá a ti fọ̀mọ́ tanzilu min rabbil alamin látọ̀dọ̀ Allah ní kur'an ti ń sọ̀kalẹ̀ ọba ti ń darí ayé afa bi hadha al-hadith antum mudhinun ibi à ń lọ gan nìyẹn ǹjẹ́ ẹ̀yin ọmọ èèyàn ọlọ́run ní sẹ́ẹ̀ máa wá pe ọ̀rọ̀ tí mo sọ yìí nírọ́ ni wa taj'aluna rizqakum annakum tukadhibun ẹ wá dúpẹ́ oore ẹ wá ń fi arísìkì yín ti sọ́dọ̀ ẹni tí èso ọlọ́run òpòrọ́ ni ìràwọ̀ kò kí sọ ọlọ́run ọba yìí ìràwọ̀ ní nǹkan kan tó lè fún yín ìràwọ̀ lè yí kádàrá yín padà kò dẹ̀ sí tí ìràwọ̀ ní ṣe pẹ̀lú oríire yín àtòrí burúkú eléyìí òun náà ni ọ̀rọ̀ àwọn àlùfáà nípa ìràwọ̀ àkàbẹ́lẹ̀ ọ̀hún nínú àánú rẹ̀ gbogbo yìí tí à ń gbọ́ kọ́lọ́mọ́sàjọ́ sàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́n jẹ́ wúlò fún aláyé àtijọ́ àlìkìyàmọ̀ ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́jọ́ dàrú àdáwò tí báyẹn tẹ́ ń pé lágbájá ó ti jáde síra rẹ̀ bíṣẹ́ rẹ̀ ṣe ń rí yọmọ dáa bóyá kí ni yóò bára ọ̀rẹ́ mú ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tàbí wá gbàgbọ́ nínú wípé kìíní wọ́n ní ìràwọ̀ mi ní arábìnrin yẹn wọ́n lóun ní ọjọ́ dáa fóun ọbára òun mú arábìnrin yẹn nílé wọn àwọn tí ọ̀dá fún wa ń bẹ̀ kí ló dé tí ọ̀sọ́ wọn dolórí rẹ̀ kó tó délé títí yín wọ́n máa fi iṣẹ́ ọlọ́run kọ́ sọ́run àwọn ẹ̀dá ọlọ́run mọ́ ní tí ń jẹ́ tàwhídì náà nìyẹn kọ́dẹ̀ máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ọlọ́run má gbé fẹ́ lómi ọlọ́run ọba aláàkó mú wa dó subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. لا إله إلا الله هو معبودي ليس سواه. لا إله إلا الله هو معبودي ليس سواه. معنى القول الطيب هذا